making a mistake, for saying that if you don't pay tithe, you might not make it to heaven. I'm sorry, that's wrong. That's not in the Bible. What the Bible says is, ye have peace with all men, and holiness, without which no man shall see God. Now, let me tell you, listen to me. You know, it is possible to be right and wrong at the same time. I prove it to you. I mean, I'm a scientist, so I know that. For years, we taught that light travels in straight lines. Now, is that correct? Baba Adeboye. Ẹ ṣé tẹ́ tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ kúrò nínú ìgbèkùn ayérayé, ìgbèkùn àmọ́ àgbọ́ nǹkan tí pastor wá sọ ni. So tithe, it is not by force. Kò ṣe dandan. Bíbélì, Daddy Adeboye sà. Bíbélì ò padà sọ wípé dandan ni pé ká máa san tithe nínú church. Mo dúpẹ́ orí mi ẹlẹ́dàá mi wípé lójú ayé mi láyé ni mo padà witness ẹ̀. Daddy Adeboye, some years back ni bàbá ṣe preaching tí wọ́n sọ wípé tó o bá ti san tithe in any part of church tó ti ń worship o ò lè rí ọ̀run wọ̀, o lè bójú rere Ọlọ́run pàdé. Kẹ̀wù iná ni. Lóòótọ́ Daddy Adeboye ò sọ kẹ̀wù, don't come for me o, ẹ̀yin ọmọ redeem. Èmi lèmi kàn fàádì kẹ̀wù mọ́ o, ẹ mọ̀ o, ẹ dé o. Ṣùgbọ́n Daddy ní tó o bá ti san tithe some years back, o lè wọ heaven, o lè tó bá kú, o lè rọ̀run wọ̀. Ẹ má jẹ́ tó àdìkẹ́. Ṣùgbọ́n dé nísìn. Ṣé bàbá Daddy, ṣé ẹ wá tún jókòó tẹ́ wá farabalẹ̀ ka Bíbélì yẹn dáadáa ní sà? Àbí iṣẹ́ ọwọ́ ẹ̀mí mímọ́? Àbí Daddy Adeboye padà pàdé àwọn tí wọ́n tún mọ̀? Irọ́. Ẹ̀yin èèyàn mi mò ń rò ní o, ẹ̀yin náà ẹ lè jẹ́ ká jọ rò ó. Àbí Holy Spirit ló minister sí Daddy G.O. ni, Daddy Adeboye. Because nǹkan tí bàbá ṣe yìí, it take the glory of God fún yàn láti wà bọ́ọ̀dì láti ṣe o. Bàbá lè sọ wípé okay o, wọ́n fi ránṣẹ́ sí kán fi ṣe press release. Bí everybody wá bá rí ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin member àtẹ̀yìn tẹ̀tẹ̀ ṣe member tẹ́ jẹ́ Kristẹni, tájọ jẹ́ Kristẹni lẹ́ máa sọ pé irọ́ ni bàbá ò sọ bẹ́ẹ̀, àwọn kan ló sọ bẹ́ẹ̀. Tí bàbá bá tún fẹ́ ṣe nídàkejì, wọ́n lè sọ wípé ìkan lára àwọn branch pastor wípé kí wọ́n sọ jáde kó má jẹ́ látẹnu wọn, bọ̀ fún bàbá fúnra lára wọn láti sọ wípé ẹ gbé kámẹ́rà kó máa wò mí, kẹ́mi náà máa wo kámẹ́rà, kí n sì tú kíní ìsọ. Èmi tí mo sọ wípé tán bá sọ tithe wọ́n wọ̀ ná, wọn ò ní rọrùn wọ̀. Èmi náà ni mo padà wá tún padà rí wípé irọ́ ni mo pa nígbà yẹn. Daddy Adeboye ní irọ́ làwọn pa nígbà yẹn. It was a big mistake ní ìgbà yẹn lọ́dún náà lọ́hùn tó went viral wípé tí ò bá ti san tithe ní church ẹ ò lè rọrùn wọ̀. Wọ́n ní àwọn tẹ́ padà discover o, ẹ̀mí Ọlọ́run ti minister sí wọn wípé kí ni irọ́ làwọn pa nígbà yẹn. As a matter of fact, etí ara ẹ̀ ló fi ń gbọ́n sìn kò ń ṣe pé bóyá dára wàhálà ẹ̀ pọ̀. Wọ́n ní as a matter of fact bí tán parọ́ dé kò sí inú Bíbélì. Wọ́n bá jẹ́yàn kan nù wá báyìí kí ó jẹ́ irú dára ló lọ sọ́bẹ̀ yẹn báyìí sìn. Gbogbo ẹ̀yin Kristẹni àti ẹ̀yin àgàgà ẹ̀yin redeem member, ẹ máa tako Olúwa ẹni àìmọye redeem member báyìí wá lóhun òwò dára mọ́. Ó nítorí ó ti sọ̀rọ̀ sí Daddy G.O. Bó jẹ́ bàbá Oyèdépò la sọ̀rọ̀ lọ́bẹ̀. Àìmọye àwọn ọmọ winners wọ́n á ní má lọ sọ́dọ̀ dára kò séyàn tí ó lè sọ̀rọ̀ sí. Bàbá sọ̀rọ̀ àwọn politician wọ́n á ní ó ṣe jẹ́ Tinubu president ni o.
tó o bá lọ sórí Arise every day every minute gbogbo show wọn pátápátá Tinubu ni o, bó lórí channel Tinubu ni o, gbogbo media house ní Nàìjíríà Tinubu ni, ṣùgbọ́n nígbà tó ti dọ̀dọ̀ dára báyìí ṣe kí ni Tinubu gbogbo media pátápátá everybody Tinubu ni o. Bá a wá sọ̀rọ̀ àwọn àfáà àwọn mùsùlùmí á ní kí ló kàn bẹ́ẹ̀, ta ló gbẹ́nu ẹ̀ lọ síbẹ̀ kó sọ̀rọ̀ àfáà. Bá a bá sọ̀rọ̀ ìṣẹ̀ṣe ṣó oníṣẹ̀ṣe ni, ṣó o ti dẹlẹ́bọ wọn tún kọ́ síbi comment section, ṣó o ti ń ṣẹbọ ni, o ti ń support àwọn oníṣẹ̀ṣe. Ẹ jọ̀ọ́ kí ni kọ́lọ̀ gbogbo problem gbogbo yín? Mo kàn ní ìbéèrè ni o. Ṣùgbọ́n ibi tí mo lọ pàtó gangan òun ni bàbá Adébóyè ṣe bẹ́ẹ̀ ti rí nísìn ojú àwo làwo fi gbọ̀bẹ̀, ṣé o ti rí wípé kò ẹ̀rí bí kankan sá sí nígbà tí bàbá fúnra lára wọn ti wá confirm nísìn wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú bíbélì, àwọn ṣe mistake ni, tó o bá san tight wàá rọrùn wọ̀. Ṣé ara tiẹ̀ ò wá balẹ̀ báyìí? Ṣé o ti wá rí pé gbogbo àwọn ìwọ tó mú mi sínú tó o ṣe gbé kinní kan tó o ń gbógun ti ṣẹ́ mi lẹ́yìn tó ń ṣe oríṣiríṣi, ṣé o rí pé ìjẹ̀bi ló padà jà? Ṣé o rí pé ẹlẹ́dàá mi á padà bí ẹ́? Torí pé iṣẹ́ ọwọ́ mi gbogbo ìlàkàkà ìgbìyànjú mi á padà gbógun tì ẹ́ bó ṣe gbógun tó ṣe ń gbógun ti ṣẹ́ mi lẹ́yìn. Ṣé o ti wá tán báyìí? Ṣára everybody ti balẹ̀. Ṣùgbọ́n ìwọ àtèmi ni mo fẹ́ kó jẹ́ ká sáré ṣe kinní. Ṣé o ti rí àwọn fídíò tó ti ń wò láti ẹ̀kan yẹn? Ṣé bó ti rí báyìí? Ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ béèrè ní dádì G.O. Adébóyè, iṣẹ́ ṣìkù wo tẹ́yìn máa bá wa ṣe o? Bóyá ẹ̀mí Ọlọ́run ló kàn sí dádì báyìí pé kí wọ́n lọ máa ṣe àtúnṣe àwọn oríṣiríṣi nǹkan so ká lè tètè àdì ẹ̀ mọ́ wọn. Dádì G.O. tí ì ṣe tán sà, dádì mi mọ́ anointing sà, ẹ pẹ́ ikú òjijì ò ní pa yín, ẹ pẹ́ mọ́ anointing ẹ̀mí mímọ́ ò ní dágbére fún yín. Ṣé ẹ rí ọ̀rọ̀ ti Nàìjíríà náà ẹ̀yin máa bá wa yanjú ẹ̀? Ṣé mọ̀ wípé ẹ̀yin lẹ sọ wípé ká máa gbàdúrà, àti ṣẹ̀ àti kùnà, ẹlẹ́ṣẹ̀ ni wá. Mo sì jókòó ọmọ èèyàn pé kí wá lè ẹ̀ṣẹ̀ mi ta ni mo ṣe o? Kí ló wá irú ẹ̀ṣẹ̀ wo ni mo wá dá gan tó wá lè máa mú irú ìyà báyìí tó lè máa jẹ́ kí ìyà burúkú báyìí kó máa jẹ wá ní Nàìjíríà? Àwa ọmọ Nàìjíríà tá wà lábúrọ̀dù gan ìyà yẹn dọ́dọ̀ wa torí àfọkàn fi balẹ̀. Everybody sọ pé ẹ̀ṣẹ̀ wo la dá? Irú ẹ̀ṣẹ̀ wo la dá Dádì G.O.? Okay, Dádì nísìn tẹ̀tẹ̀ tí rí ojútùú gbogbo kìíní tó ti ń lọ́lù. Ẹjọ́ wà lára àwọn tó ń ṣèjọba ni Dádì, àkókò ti gbọ́ ẹ̀ ń gba kọ́ńtrátì. Ọlọ́run dẹ̀ ṣe mọ́mí Tinubu, mọ́mí Rẹ̀mí Tinubu màámi, ìkan lára àwọn RCCG pastor branch yín náà ni wọ́n. Àbí evangelist ni? Èyíkéyìí wọ́n ṣàjẹ́ kan ní RCCG. Dádì ẹ bá wa bá wọn pè wọ́n sí mítìn, ẹ ní ìgboro rẹ́rìn. Ṣùgbọ́n Dádì kí tó máa sọ yẹn lọ, ẹ̀yin ọmọ Yorùbá nǹkan ti ṣe wá gan, mẹ́wàá ti ṣe wá gan. Ẹ jọ̀ọ́ tá a bá ń pariwo ẹjẹ́ àṣegbá ẹjẹ́ àṣàwò ẹjẹ́ àwá ọ̀nà àbáyọ sí ìṣòro tó dojúkọ ìran Yorùbá, ilẹ̀ Yorùbá àtọmọ Yorùbá, kí gbogbo wa ká kúkú fèsì problem yẹn, ká finish problem, ká wá solution sí, kí ìgbésí ayé ìrọ̀rùn kó tẹ gbogbo wa. Àwa tá wà lábúrò ká lè rẹ́dọ̀fì lórí òróró. Ẹ̀yin tẹ́ wà Nàìjíríà kẹyẹ tọrọ kẹyẹ sẹ́tù kẹyẹ ṣe bí àlèmájìrì mọ́, kólókó lè roko kólódó lè rodò. Kẹ́yìn tẹ́ ń ta ọjà kẹ́ lè rọ́jà tà, kẹ́ẹ̀sùn kẹ́ẹ̀hánrun. Ẹni rọ́ tábà ti ń pè yín, mo ti pè ó tó stage, ọ̀pọ̀lọpọ̀ lẹ́jọ́ ti pọ̀ jù lọ́dọ̀ tí yín, ẹjọ́ lẹ́yìn rò pé mi rò, iṣẹ́ tèmi lèmi ṣe, tó bá yá ayé gbogbo yín. Ṣé pẹ̀lú gbogbo rògbòdìyàn àti gbogbo ẹjọ́ àti wàhálà everything, ẹ̀yin Yorùbá ẹ máa ní wọ́n pa yín, ẹ lè jáde ní ìkíní kan ló ṣe yín, ẹ rí excuse kan múlẹ̀. Èmi ò mọ̀ wípé ìgbésí ayé tẹ́ ti wá gbà tẹ́ settle fún leléyìí. Èmi ò mọ̀ pé irú kan báyìí lẹ láìkí. Èmi ò mọ̀, àmì ìmọ̀ nísìta ti wá mọ̀. Dádì G.O. ẹ jọ̀ọ́ mítì tí mo ní ká ẹbẹ́ mi ṣe pẹ̀lú mọ́mí Rẹ̀mí Tinubu, èmi pẹ̀lú nǹkan tí mo rí ní inú àwọn fídíò yìí, tẹ́ bá ní mi ò rí sọ, ẹ jọ̀ọ́ ẹ correct mi níbi comment section. Ẹ jọ̀ọ́ èmi ti padà wá confirm wípé àlìmájìrì ni ọmọ Yorùbá padà settle fún o at last as a solution o. Wọn ready fún ìgbésí ayé ọmọ ọkọ o, ìgbésí ayé àlìmájìrì ni o. Mo pariwo títí mo ní ẹ̀yin ọmọ Yorùbá, Ọlọ́run ò dá wa báyìí, ìran ọmọ ọlọ́lá ìran ọmọ aládé ni wá. Ẹ má jẹ́ kí àwọn politician kó padà mú system wọn ní nọ́ọ̀tì
lẹ́nu ọjọ́ mẹ́ta ìmọ̀ ìsọ́nù fídíò kan kí wọ́n padà sọ ilẹ̀ Yorùbá di bí àwọn nọ́dánà ẹ ṣe bí ẹni pé ẹ gbọ́ irú àwọn fídíò yẹn as a matter of fact wọn ò ní wò wọn ò ní bá ẹ ṣe ẹ wọn ò ní láìkì gan lọ títí torí kò ń ṣe nǹkan tó fẹ́ gbọ́ àṣé àlìmájìrì yẹn gangan ni adùn ọbẹ̀ lásìkò yìí lọ́wọ́ ọmọ Yorùbá mẹ́hàn so kọ́ máa fún yín nípa fún loaf of bread ẹyọ kan fẹ́nìyàn kan èèyàn kan fún fámìlì kan kí wọ́n máa fún yín ní iṣu ẹyọ kan fún fámìlì kan èmi ò mọ̀ pé òun lẹ sẹ́tù fún kò ń ṣe lójoojúmọ́ o at least láti ìgbà tí bàbá ti débẹ̀ sìn 1 year plus tí wọ́n ti náà ti ń pín ráìsì wọ́n ń pín búrẹ́dì wọ́n ń pín gbogbo ẹ̀ èmi ṣàti ẹ̀ wá fojú ara mi rí báyìí pé ókè o ṣebí lára búrẹ́dì tí bàbá láwọn oúnjẹ tán kó fún àwọn ẹ̀yin ṣé sínétọ̀ àbí owó náà fún yín ẹ̀yin wá lọ fi rapá fún ti yín ẹ̀bá dẹ̀ bá wọn háàdì ẹ̀kan tí ẹ̀bá kò ṣàánú ajé bó jẹ́ kínní sandine ẹ̀bá máa háàdì sandine kan fún sí i ṣẹ́dẹ̀ wá rí ibi tó wọ́ọ̀sì sí tójú gbà mí tì ó ti gbomi lójú mi lẹ́ni ṣé ẹjọ́ nítorí Ọlọ́run búrẹ́dì yẹn tán fún wọn gan kò pa mélòó ẹ̀yin náà ẹ wo fáànù tán gbé lọ síbẹ̀ búrẹ́dì mélòó ló fẹ́ wà nù fáà yẹn pẹ̀lú òbítíbitì èrò tó tò síbẹ̀ yẹn ẹ wo bó ṣe wá ń dà yín bí ọmọ ẹran àwọn kan sáré lọ síwájú wọn fẹ́ sáré gba búrẹ́dì wọ́n ní go back ayé mi ṣé nǹkan tí ẹ̀yin Yorùbá ìgbésí ayé tẹ́ padà yàn láàyò tẹ́ settle down fún lélẹ́yìí tẹ́ gbà òun lẹ ṣe gbógun ti Yorùbá Nation Movement pé kò tí ì tó dádì G.O iṣẹ́ tí mo wá ni mo fẹ́ ràn yín dádì mi òun ni wípé ẹ bá wa sọ fún màámi Rẹ̀mí Tinubu ọmọ Yorùbá ti padà rí solution sí màtá ọ̀rọ̀ wọn ti padà gbà pé àlìmájìrì òun ló kù táwọn fẹ́ ẹ̀yin ẹ ṣáà máa mú iṣu kọ̀ọ̀kan fún fámìlì kan ẹ pín búrẹ́dì ẹ ṣáà mọ̀ gàrí náà ẹ̀yin ráàpù ẹ̀bí gbóngbó báyìí ẹ máa lẹ̀ mọ́ wọn lórí wàhálà wọn láìkẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn yẹn láti ìgbà tí bàbá Tinubu ti wà ń bẹ̀ tó ti ń pariwo ebi ń pa àwọn ebi ń pa àwọn wọ́n ṣáà ti rí loaf of bread àwọn náà ní sọ pé wọn gbádùn nínú ìjọba bàbá Tinubu ìwọ náà dẹ̀ ti rèé ṣó tí ó ti rí iṣu oníbà ẹkùn kábíyèsí o congratulations bàbá ẹ yo ọmọ yín ṣe wedding ọkùnrin àbíró obìnrin àbíyé o eléyìí o wọn oníbà ẹkùn àwọn ti area oníbà ẹkùn yẹn wọ́n ti ń gbádùn nínú gbogbo ọba ní Lagos State ọba oníbà ẹkùn yẹn ó ń tọ́jú àwọn èèyàn ibi tán balẹ̀ lórí o ká mú tẹ̀gọ̀ kúrò mí ìdẹ̀ṣeré o ọ̀pọ̀lọpọ̀ wọn náà máa ń sọ fún wọn ló náìsì sí wọn o ó máa ń fún wọn lówó gan ó máa ń fún wọn lóúnjẹ bàbá tó ti ṣe kí ni ó ti rí iṣu kan ní fún fámìlì kan ẹ ti rí àfi bí ìgbà tẹ́ran fẹ́ lọ jí iṣu jẹ ìgbà tó jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ láyé yín náà nìyẹn congratulations ẹ̀yin tẹ́ran fún iṣu àti loaf of bread kan pá fún kan ok ká tiẹ̀ wá sọ ok sínétọ̀ ló pín pá fún yẹn ok bàbá bùgá àwọn bàbá Adélékè oníjó ìmọ̀ọ́lẹ̀ ẹjọ́ ṣé gbogbo 2 tons of rice tí wọ́n ní 2 trailer of rice 20 tons 50 kg tọ́nà kó fún yín bàbá Adélékè ṣé òun lẹ kó síta táwa ń wò yìí ṣé 20 tons of bag of rice òun lẹ kó síta yìí fún àwọn ará Ọ̀ṣun èèyàn gàgà èèyàn mélòó ló wá wà ń bẹ̀ báyìí òkè city mélòó lẹ ti pín lọ́ṣun ṣé wàhálà ti wá wà kọ́ọ̀pù ráìsì tó bá bù fún yín ṣé odidi èèó family àbí community kan òun náà máa fi papọ̀ wàhálà ti wà kò ṣe wàhálà wà ò dára bí calm down nǹkan tán láìkì ní nǹkan táráàlú láìkì ẹrí bọ́ wọ́n ti tò síbẹ̀ wọ́n ti fẹ́ lọ gba ráìsì yẹn yo dádì G.O iṣẹ́ mi wá rèé sà ẹ bá mi sọ fún mọ̀mí Rẹ̀mí Tinubu torí dádì Tinubu àwọn wà ní annual leave ní ìlú òyìnbó ń bí ẹ bá mi sọ fún mọ lóòótọ́ sọ pé UK náà lọ bọ̀ mo dá ọ̀tẹ̀ France ní bàbá wa ìyẹn kọ́ ló ti ẹ̀ mọ́ta dádì mi G.O ẹ bá mi bá màámi Rẹ̀mí Tinubu ṣe mítì wípé àwọn ọmọ Yorùbá ti gbà fọlọ́run lórí màtá ayé wọn ò fẹ́ jẹun bí ọmọ ọkọ mọ́ wọ́n ti gbé orí ọmọ ọkọ sílẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ ti gbé orí àlèmájìrí o àwọn rèé o tẹ bá nírọ́ ni mo pa ẹni kí mọ̀mí Rẹ̀mí Tinubu bóyá every 3 months ni eléyìí tẹ́ fún wọn yìí sì yìí ó máa last at least ẹ ti ẹ̀ dúró kí la wà iná October mo ní kí la wà náà October la wà eléyìí tó pá fún ẹyọ kan yìí àti iṣu kan
àti kọ́ọ̀pù ráìsì kan October November December 2 months. Ẹ bá wa sọ fún màámi Rẹ̀mí Tinubu ẹni tó bá di Christmas time kí wọ́n tún wá renew irú eléyìí náà fún wọn. Lẹ́yìn December tó bá máa di March 2025 Ọlọ́run á kó gbogbo wa wọnú ọdún tuntun 2025 láyé wa. Ní March kan tún wá renew ẹ̀ fún wọn náà. Nǹkan tí wọ́n padà settle fún lélẹ̀. Má bú mi. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ìwọ gan tó jọmọ Yorùbá ṣé ojú ògbà ẹ̀ tì pẹ̀lú nǹkan tó rí. Àbí kò ń ṣe àwọn tí èmi àti ẹ ń pè lójoojúmọ́ wípé ẹ jẹ́ a bọ́ síta ká ṣe lé. Kò sí orílẹ̀-èdè tí ìjọba ò bá ti ṣe dáadáa. Àwọn aráàlú máa ń fẹ̀hónú hàn ni. Ó ní láti ìfẹ̀hónú ò ní láti jẹ́ pé ẹ dáná sòkò ẹ bà nǹkan jẹ́ àbí gọ́ọ̀mẹ̀ntì ní láti pé kọ́ máa tàtàtà aráàlú. Pẹ̀lú agídí àti gbogbo ẹ̀ ó ní wọ́n máa fi ṣe tí ìjọba máa fi ń listing ṣùgbọ́n kò ń ṣe pé kẹ́ bọ́ síta kẹ́ ṣe protest kẹ́ everybody lẹ́kì mọ́lé Yorùbá ló wà ńbẹ̀ Haúsá ló wà ńbẹ̀ kíní kan South ló wà ńbẹ̀ èèyàn wa ló wà ńbẹ̀ ìgbà táwọn èèyàn tí wọ́n wà ńbẹ̀ wọn bọ́ síta èèyàn tí yín ló wà ńbẹ̀ má gbógun tì kò síjọ́ tí nǹkankan máa change kò síjọ́ tí gọ́ọ̀mẹ̀ntì kankan máa list sí yín kò síjọ́ tí ìgbésí ayé rere kan bọ̀ wá tẹ̀yìn lọ́wọ́ irú country bẹ́ẹ̀ ó máa sink ni torí wípé àwọn tí wọ́n fìyà jẹ yín ẹ̀yin lẹ̀ ń fún wọn ní power ẹ̀yin lẹ̀ ń support wọn pẹ̀lú nǹkan tí wọ́n ṣe kò sí wàhálà don't come for me ìgbà tí èmi náà dẹ̀ ti wá rí pé nǹkan tẹ́ settle down fún lélẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tẹ́mi náà tọ́lọ́run bá pèsè bó jẹ́ ìgbà tí èèó government ń ṣí ẹ̀ pa fún ẹyọ kan fún family kan tí wọ́n dẹ̀ bu cup of rice kan fún family kan tó débẹ̀ ẹkùn dẹ̀ fún yín ní iṣu ẹyọ kan èmi ò láìkẹ́ ó lè yọ gàrí lọ́dọ̀ tèmi náà o gàrí bí ò tiẹ̀ jù báyìí àwa nínú èmi náà ṣé mo jẹ́ gọ́fìmẹ̀ntì ni ṣé mo ń gbowó gọ́fìmẹ̀ntì ni owó títẹ̀mí ni tí irú wa bá wá fún ẹ ní 10,000 tó lóò nídìí owó tó wá sórí fóònù tó lóò ní problem ó nídìí owó tá a bá wá fún ẹ 10,000 20,000 ẹlòmíì á ní 50,000 ẹ̀ẹ̀kan péré ni ǹjẹ́ o mọ iye èèyàn tí mò ń fún ìwọ tó ní àwa tá wà lábúròdù owó ju 10,000 20,000 ayẹ́sì 50,000 ǹjẹ́ o mọ iye èèyàn tí à ń fún ní 10,000 yẹn ǹjẹ́ o mọ iye èèyàn tí à ń fún ní 20,000 yẹn kò ṣèwọ nìkan ò ní fẹ́ mọ iye wọn ókè ká kó gbogbo ẹ̀ ká kó lé ẹ lọ́wọ́ ìwọ náà lọ wá ṣẹ́ṣe tó 10,000 tá a fún ẹ lábúròdù tí ò bá tó ẹ gọ́fìmẹ̀ntì yín lọ bá torí gọ́fìmẹ̀ntì Nàìjíríà òun rèé ẹ̀yin dádì àmọ́ mi ẹ̀yin tèmi tájọ wà lábúròdù ẹjọ́ anybody tẹ́ bá fún lówó tó bá ṣe yánmayànmá tó bọ́ síta tó lówó yín ò ju 5,000 1,000 10,000 ẹ má jà fún wọn mọ́ after all gọ́fìmẹ̀ntì yín ní Nàìjíríà tẹ́yìn sọ́pọ́tì tẹ́ ẹ̀ ń bá irú wa yìí jà ṣebí kọ́ọ̀pù ráìsì kan ni páfù kan ni ríṣùkọ ẹyọ kan ni àwọn kábíyèsí yín yes now so irú àwa tá ò benefit sísì nínú gọ́ọ̀mẹ̀ntì tó jẹ́ pé àrángá ni à ń ṣiṣẹ́ ni Ọlọ́run má jẹ́ àṣiṣẹ́ kú nínú ìwọ̀nba tán fún wa yẹn náà láti máa shrink gbogbo ẹ̀ mọ́ra wọn tá a máa fún yín tá a máa pe bébébébé fún yín ẹ̀ ní kò tó abẹ́tàkẹ́ kókó lọ máa bá gọ́ọ̀mẹ̀ntì ẹ free àwa tá wà lábúròd ká lè rí ìwọ̀nba tá à ń fún yín yẹn kò tó wá ná gan ká lè àdìẹ ká lè jẹun dáadáa kọ́kàn wá lè balẹ̀ jù báyìí lọ. kí lẹ ní mo wí ṣé mo wí ire àbí mi wí ire ẹ má bínú orúkọ tèmi ò yí padà yèyé dára kó wé kó òun lèmi jẹ́ ǹjẹ́ o ti bá mi subscribe sórí YouTube channel o ní subscribe ọ̀tá kọjẹ́ ní mi kọ́ lọ́ọ́ ṣàánú dára ni mi ìrírú ẹ Ọlọ́run rí bá a gbé fídíò síbẹ̀ gan wọn ní bá wa ṣíà ẹ àti kọ́mẹ̀ntì gan ọ̀ràn ni wàá máa gbé àmì silent watcher àti pé kán bá ẹ tẹ láìkì gan lásán wá ní kinní kan ṣe kinní kan bẹ́ẹ̀ wọ́n dẹ̀ fẹ́ àtúnṣe ẹ wo èmi á rọ̀ yín ẹ̀yin tẹ́ wà ńlé àwa ti rí solution tẹ́ fúnra lára yín fọwọ́ fẹ́ tẹ́ láìkì tó bá jẹ́ yẹn ni gbogbo àwa tá wà lábúròdù ẹ má jà fowó ránṣẹ́ lé ẹja máa fún wọn lélẹ̀ bá mi subscribe drop your comments ire o.